èèwọ̀ ilẹ̀ Yorùbá àti ohun tó ń fa ìfàsẹ́yìn fún wa. Dr. Ọmọọ̀dọ̀ Àgbà TV. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Mo kí gbogbo ẹ̀yin mùsùlùmí òdodo, ẹ̀làbọ́rú ẹ̀làbọ́yè, mo fi gbogbo ẹ̀yin adáhùn ṣe hallelujah, mo fi gbogbo ẹ̀yin ẹlẹ́sìn ìgbàgbọ́ káàkiri gbogbo àgbáláyé. Èmi ọmọ yín náà ni o, Ọmọọ̀dọ̀ Àgbà. Mo tún dé lónìí nítorí èmi ní ọmọdé lágbára Ọlọ́run ọba ìkànnì ìyá máa lọ sókè ni. A ò ní já wálẹ̀ bí odi ẹ̀yìn ní àṣẹ Èdùmàrè. Mojúbà àkọ́dá, mojúbà àṣẹ̀dá, mojúbà lọ́wọ́ Elédùmarè ọba tó ní kọ́kọ́rọ́ ayé lọ́wọ́. Mojúbà ẹ̀yin tó wí kí n tó wí, mojúbà ẹ̀yin tó sọ kí n tó sọ. Mojúbà bàbá mi Ráìmí oṣù Ọ̀lálé, mojúbà o. Ẹ̀yin ènìyàn mi, mo wá lónìí láti wá jẹ́ kí a kọ́ ọgbọ́n kún ọgbọ́n, ká kọ́ ìmọ̀ kún ìmọ̀, ká sì mọ òye kún òye. Mo wá láti wá sọ̀rọ̀ nípa èèwọ̀ ilẹ̀ Yorùbá. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni ó ti bọ́ sínú, ti ju ara rẹ̀ sínú ọ̀fìn ayé. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ó ti ṣe nǹkan èèwọ̀ tó jẹ́ wípé òní ń fa ogun sínú ayé ẹ̀, ni ò jẹ́ kí ó rí ọ̀nà lọ nílé ayé. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíràn ni ó ti ṣe nǹkan èèwọ̀ tí ò dáa, tí òun gangan ò mọ̀, látàrí wípé ọ̀làjú ó ti gba nǹkan ilẹ̀ Yorùbá jẹ́. Ilẹ̀ Yorùbá, ilẹ̀ tó kún fún ọgbọ́n, ìmọ̀ àti òye àti làákàyè ni. Àwọn eléyìnbó, àwọn ni wọ́n wá, wọ́n gbé pàǹdálíà lọ́wọ́, wọ́n gba góòdì lọ lọ́wọ́ wa. Gbogbo àwọn nǹkan tó jẹ́ èèwọ̀ ilẹ̀ Yorùbá, ẹnìkan kan ò béèrè bá ti wá díẹ̀ láti mọ̀ díẹ̀ àti láti mọ nǹkan èèwọ̀, ní kálukú kan ló gbèsè ayé ara rẹ̀ lọ. Ìyá ò mọ èèwọ̀ mọ́, ó ti fi kó bọ́mọ. Ọmọ kò mọ èèwọ̀ mọ́, ó ti fi kó bára ẹ̀. Ẹ̀yin ènìyàn mi, mo fẹ́ kí ẹni kálukú wá gbọ́ èèwọ̀ oríṣiríṣi ilẹ̀ Yorùbá ká lè mọ̀ àti láti lè má jẹ́ kí ọ̀nà wa dàrú mọ́. Àwọn òyìnbó wá wọ́n gbé àwọn ẹ̀sìn kọ̀ọ̀kan wá. Wọ́n ní pé ẹ má ṣe ìṣẹ̀ṣe. Wọ́n gbé ẹ̀sìn mùsùlùmí wá, wọ́n gbé ẹ̀sìn kìrìsìtẹ́nì wá. Àgàgà ẹ̀sìn kìrìsìtẹ́nì yìí àwọn òyìnbó wọ́n gbé wá fún wa. Àwọn lárúbáwá wọ́n gbé ẹ̀sìn Islam wá. Ǹjẹ́ gbà pé wọ́n gba ẹ̀sìn ìṣẹ̀ṣe lọ́wọ́ wa, tó jẹ́ wípé àwọn òyìnbó yìí gangan tó gbé ẹ̀sìn kìrìsìtẹ́nì wá fún wa yìí, àwọn gangan ní ẹ̀sìn ìṣẹ̀ṣe gangan náà wá ń ṣe. Àwọn ti mọ iyì àti àpọ́nlé ńlá tó wà níbi ẹ̀sìn yìí. Ẹ jẹ́ ká la ojú wa ká lè mọ nǹkan tó ń ṣe wá. Èèwọ̀ ilẹ̀ Yorùbá, ẹ mú bẹ̀rù yín kalẹ̀, kẹ́ bẹ̀rẹ̀ sí ní máa kọ èèwọ̀ yìí sílẹ̀. Ẹ bá mi ká lọ. Ǹjẹ́ ẹ gbà wípé kò dára, èèwọ̀ ni kí obìnrin kó wà nínú oyún? Bóyá ó wá débì kan, òjò ń rọ̀, ó wá wà níbi òjò, àbó wà nínú òjò ń pa, ó wà nínú oyún, ó wá ń tọ̀ sí ara. Ó wò wípé ṣe òjò kúkú rọ̀, kò nídìí kó máa bẹ̀rẹ̀ tó wá ń tọ̀ sára. Ǹjẹ́ ẹ gbà pé bí ọmọ tí obìnrin yìí bá bí, ọba dániwáyé ń gbọ́, ọmọ náà á máa tọ̀ sílé. A máa ṣe kí ni? A máa tọ̀ sílé. A máa tọ̀ sílé àbí kó máa tọ̀ sára tó bá bí ọmọ inú ẹ̀ tán. Àkọ́kọ́ nù. Ẹlẹ́ẹ̀kejì, ǹjẹ́ ẹ gbà wípé ẹlòmíràn tẹni máa ń pa okùn, máa ń pokùnso. Ẹlòmíràn á ti dàgbà, á ti tó géńdé Ọlọ́run, á kàn ṣàdédé pokùnso for no reason. Ìmíì tí ò tó kó pokùnso á lọ fi pokùnso. Tí a bá fi okùn so ẹran mọ́lẹ̀, bí ẹgbà léyá, a wá tú okùn lọ́rùn rẹ̀, a fẹ́ pa ẹran náà, a wá jùlẹ̀lẹ̀. Bí aláboyún bá dá okùn náà kọjá, ọmọ tó bá wà nínú ẹ̀, ọmọ náà á pokùnso nílé ayé. Àìbọ́ pokùnso ẹ̀, àdúrà ló pọ̀. Èèwọ̀ di ẹlẹ́ẹ̀kejì. Ẹlẹ́ẹ̀kẹta tí àwọn ìyá wa máa ń ṣe, táwọn obìnrin máa ń ṣe, tí wọn mọ̀ wípé ó máa ń fa ègún àtogun sí ara ọmọ, ó ní kí obìnrin
kó wà nínú oyún kó máa bá ọkọ rẹ̀ fọṣọ, kó rí owó nínú àpò ọkọ rẹ̀ kó dọ́gbọ́n jí, kó rí owó lápò ọkọ rẹ̀ kó dọ́gbọ́n jí. Ọmọ náà tó bá bí ọmọ náà ọba dániwáyé ń gbọ́, ọmọ náà á máa jalè. Ẹlẹ́ẹ̀kẹrin, ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíràn tó ń dá abẹ́ fún ọmọbìnrin, ẹlòmíràn kàn dá abẹ́ kò ní bùkítà bí ayé lọ bò mọ́lẹ̀ ni àbí yóò flush ẹ̀dànù ni, á kàn ṣàyédé lọ mú, á kàn jùlù kan ajé ò bá gbé. Ọmọbìnrin tí ajá bá fi lè gbé placenta rẹ̀ tàbí ìdábẹ́ rẹ̀, placenta tá a mọ̀ sí bí ọmọ tàbí ìdábẹ́, ọmọ náà yóò ṣe ṣìnà, yóò di president àwọn olóṣó, yóò ṣe ṣìnà débi wípé kò sí láì fi máa ráwọn ọmọ mẹ́wọ̀n bí wọ́n ṣaṣẹ́wó káàkiri tẹ́mọ̀ rí olóṣó, kì í ṣẹ̀bi wọn ègún àti nǹkan ti àìbìkítà ìyá wọn tó ti dánwò nígbà kékeré wọn ò ní ó fa ohun tó ṣẹlẹ̀. Ẹ̀yin ènìyàn mi, ẹ̀yin ìyá wa, èèwọ̀ mi tún rè o. Ẹ̀yin tí ọmọ ó ṣẹ̀yìn, ẹ máa han ewédú lọ́wọ́, ọmọ ó ṣẹ̀yìn, ẹ mugi ewédú, ẹ máa ka bọmọkùnrin pa, ẹ máa fi nà án. Ẹ ti dá ogun sára ọmọ yìí. Ọmọkùnrin tí a bá fi gi ewédú náà, ọmọ náà yóò fẹ́ lè máa bá ewúrẹ́ sùn, kódà gan bẹ́ẹ̀ yẹn kò bá múra, ọmọ náà fẹ́ máa bá yín sùn torí pé kó máa bá obìnrin sùn ni ó máa ṣe. Ẹ̀yin ènìyàn mi, ẹ dákun, ẹ jẹ́ ká tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ kẹ́ gbọ́ o. Èyí tó tún tẹ̀lé tí ẹ ká mọ̀ bìkítà lé lórí ni pé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ṣẹ̀gúsí kalẹ̀. Èpo ẹ̀gúsí, bí ẹ bá jí lówùúrọ̀ kùtùkùtù tó bá tẹ èpo ẹ̀gúsí mọ́lẹ̀, ẹni náà yìí òṣì ni, a máa fa òṣì fún ènìyàn, kò bá jẹ́ ọkùnrin, kò bá jẹ́ obìnrin, kò bá jẹ́ ọmọdé, kò bá jẹ́ àgbàlagbà. Èyí tó tún tẹ̀lé, ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíràn tójò bá ń rọ̀, òjò tó bá ń dà lórí pàrọ̀, àwọn fọwọ́ gbé òjò. Fífọwọ́ gbé òjò a máa fa kí ọwọ́ èèyàn máa gbọ̀n, a máa fa kí ọwọ́ a máa fà kó máa gbọ̀n, kí ẹ máa fi ọwọ́ kí ẹ máa fi gbé òjò. Ẹlòmíràn tọmọbìnrin ọmọ bá ṣẹ́, àbọ̀kùnrin tọmọkùnrin bá ṣẹ́, a mú ọwọ́ a máa na ọmọ gbà a máa fi ọwọ́ na ọmọ. Ẹ dákun, ẹ má jẹ́ ká sọ ọmọ wa dòkóbò. Ọmọ mi àdàgbà ní àmì nǹkan rẹ̀ ò ní le dáadáa, a tún máa wá ògùn amókó lé kiri. Ìyá rẹ̀ ló fà á nígbèwé ẹ látàrí ká máa fi ìgbálẹ̀ na ọmọkùnrin. Àti kí fífi ìgbálẹ̀ na ọmọkùnrin a máa jẹ́ kí oko rẹ̀ a máa jẹ́ kó kú. Èyí tó tún tẹ̀lé, ọ̀pọ̀ aláboyún mi á ló ń abímọ sáyé, ọmọ ayé ọmọ tó le, ọmọ ò ní gbọ́rọ̀. Ẹlòmíràn, èèyàn tí ó bá fi lè mu ọtí, ọkùnrin tó mu ọtí tó fi bá obìnrin lájọṣepọ̀, tí oyún ọmọ náà wá di oyún, tí ìbásùn ọjọ́ náà bá di oyún, ọmọ náà tó bá délé ayé, òǹjẹ́ ọkùnrin nìjẹ́ obìnrin, ọmọ náà ayé ọmọ ta ayatọ́ọ̀gì amọ̀mọ́ tí á di ọmọ tí ò ní gbọ́rọ̀ sí òbí rẹ̀ lẹ́nu. Á di ọmọ tí kò ní gbọ́rọ̀ sí òbí rẹ̀ lẹ́nu. Ẹ̀yin ènìyàn mi, ẹ̀yin obìnrin tẹ́ máa ń pọnmọ sẹ́yìn, ẹ dákun ẹ jẹ́ ká máa pọnmọ dáadáa. Níbi wí pọnmọ sẹ́yìn kan ọmọ jábọ́ lẹ́yìn ìyá, ibẹ̀ lé ọmọbìnrin mi àwọn ọmọkùnrin mi ti kan ogun. Bí ọ̀rẹ́ obìnrin bá fi lè pọnmọ sẹ́yìn, bí wọ́n bá fi lè jábọ́ lẹ́yìn rẹ̀, kò bá jọkùnrin ni kò bá jọbìnrin ni, ó kéré jù ọkùnrin 3 tàbí obìnrin 3 tó jí ọkọ rẹ̀ á kú mọ́ lórí nílé ayé. Kí mo pè á kú mọ́ lórí nínú ayé. Ẹ̀yin ènìyàn, ẹ dákun, ẹ jẹ́ kí a ṣọ́ra ṣe. Aláboyún bá wà nínú oyún kò dá o, ẹ má jókòó sí ẹnu ọ̀nà o. Aláboyún bá wà nínú oyún, ẹ má jẹ́ kí a jókòó sí ẹnu ọ̀nà. Ẹ̀yin ènìyàn mi, ẹ dákun, ẹ jẹ́ ká ṣọ́ra ṣe nílé ayé. Ẹ jẹ́ ká ṣọ́ra ṣe nílé ayé. Ẹlòmíràn wọ́n fi okùn kalẹ̀, okùn sáṣọ, a máa gba bí okùn kọjá. Kò bá jọkùnrin kò bá jọbìnrin ni, èèwọ̀ ni kéèyàn máa gba bí okùn kọjá, kì í jẹ́ kéèyàn rọwọ́ mú tìbẹ̀nu, a máa rìn wálẹ̀ díẹ̀. Ẹlòmíràn ìyàwó rẹ̀ á tọ̀ síbì kan, ọkùnrin náà tún tọ̀ sí lórí. Èyí náà máa èèwọ̀ ni, kò dáa, a máa rẹ èèyàn náà wálẹ̀ díẹ̀. Tàbí kí obìnrin sùn síbì kan,
kó wá dìde kúrò ọkùnrin náà tó wá sùn èèwọ̀ náà ló náà a máa ra èèyàn lẹ̀ díẹ̀díẹ̀. ẹ̀yin ènìyàn mi èèwọ̀ ilẹ̀ Yorùbá pọ̀ ẹ jẹ́ kí a mọ èèwọ̀ nínú ara àwọn tí mo ti sọ yìí púpọ̀ ẹ̀ ni mo mọ̀ pé púpọ̀ ẹ̀ làwọn èèyàn ń ṣe tí wọn ò mọ̀ ẹ jọ̀ọ́ ẹ dákun mo bẹ̀ yín ẹ jẹ́ kí a ṣọ́ra sí nílé ayé èèwọ̀ ní tán bá ti pè léèwọ̀ èèwọ̀ ni ó máa jẹ́ èèwọ̀ lórúkọ méjì ẹ má jẹ́ ká ṣàyà gbàgbà pé gbogbo nǹkan náà lè wọ́n lẹ̀ Yorùbá ẹ fi kalẹ̀ kò mọ̀ pé ló ń ṣe ara rẹ̀ ẹ dákun òjì báyìí lọ ìmọ̀mọ́ yín náà ni ọmọ ọ̀dọ̀ àgbà ẹ like ẹ share rẹ̀ fún àwọn ènìyàn ẹ jẹ́ kí wọ́n gbọ́ ó dìgbà kan náà.